àwọn àkànṣe àrà ọ̀tọ̀ tó ń dún gbàmúgbàmúgbàmú tálùjọ ọbẹ̀ kí pọ́pọ́ tí gbogbo ẹ̀ dùn dáadáa tó dúró déédéé látẹnu ìránṣẹ́ ọlọ́run alààyè evangelist Sunday Ogunyemi tá a mọ̀ sí Adaba nínú àkọlé orin tuntun tó ṣẹ̀ ṣe jáde ọba alára ńlọlọ́run. ọba alára ló gbára mi dá ọba alára ló gbára mi dá. ọba alára ló gbára mi dá ọba alára ló gbára mi dá. bó bá kọ́lé fún mi àrà ló dá. mọ́tò fún mi àrà ló dá. Golden Waves Entertainment Limited present evangelist Sunday Ogunyemi gbogbo ayé ló máa gbọ́ pẹ̀ ló dẹ̀ máa jó tó rórí òun dùn dáadáa ọba alára la pé ẹ wá wà lùjọ́ bó ṣe ń ró lákọ̀lákọ̀ Solomon Adékanyemi ọba alára. Golden Waves Entertainment Limited ló ń tà á ẹ kàn sí wa lọ́dọ̀ wa Easy Way Pictures Limited Block EU 12-20 Arena Abolade Oṣòdì àdàbíkà ikú àsórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0033454964 distributed by Golden Waves Entertainment Limited 08106219980 ọba alára ti dé sínú ayé wa kó wá ṣe ohun àrà lọ́tùlọ́tù. ẹ máa rà ó. ẹ bá mi gbé ga ẹ bá mi gbé bàbá ga.